ẹjọ́ ẹ̀yin èèyàn ẹ fà wọn pastors ilẹ̀ ẹ má tún lọ ti ara wọn gbẹ̀ṣẹ̀ sọ́lọ́run mo sọ fún yín tòótọ́ wípé kì í ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ wọn ò rí vision yìí Ọlọ́run má jẹ́ kí èṣù farapamọ́ jẹ wá níyà ọ̀pọ̀lọpọ̀ wọn rí bẹ́ẹ̀ ló ṣe rí ẹ lọ wo ìtàn Èsíkáyà nígbà tí Ọlọ́run áńgẹ́lì pé kó lọ sọ fún Èsíkáyà pé ó máa kú tí onítọ̀hún tó Èsíkáyà tún wá lọ kọjú sọ́lọ́run pé kò jẹ́ kó rí bẹ́ẹ̀ o wo bí mo ṣe rí Ọlọ́run tún yí padà nígbà mi wọ́n lè rí òun náà ṣe máa sọ pé irú àwọn vision yẹn yìí wòlíì wọ́n ń sọ níta bísí tí wọ́n ṣe kí ń sọ níta wípé irú vision yìí tí wọ́n kí ń sọ ní gbogbo àgbáyé ni wípé ẹni tẹ́ ń sọ vision fún pé nǹkan ẹ̀ ò ní rí báyìí nǹkan ẹ̀ ò ní da mọ àárín òun àtọlọ́hun gbogbo ìgbà tẹ́ ń sọ fún yẹn mọ àwọn èèyàn tó ń intercede fún mọ àwọn èèyàn tó ń tìpasẹ̀ tó ti torí nǹkan tẹ́ sọ síta yẹn kó má bàa wá sí ìmúṣẹ irú èmi máa jẹ́ kan nu wọn ti bá gbọ́rú ẹ̀ mo lè gbàwẹ̀ kí n gbàdúrà pé kò ní wá sí ìmúṣẹ ìran tẹ́ rí yẹn aláìníran yẹn ò ní wá sí ìmúṣẹ gbogbo àwọn nígbà tẹ́ bá sọ pé candidate yìí kò ní win kò ní débì kankan kò ní ṣe kíní kan àwọn tó nífẹ̀ẹ́ èyí tó máa lọ jókòó sórí awọ á jókòó sórí awọ èyí tó máa lọ gbàdúrà á gbàdúrà èyí tó máa wọlé babaláwo á wọlé babaláwo ìran tí yóò fi ní wá sí ìmúṣẹ kì í dẹ́ ṣe pé ẹ ò ríran nítorí ẹ̀ ló ṣe dàbẹ́ ni pé irú ìran yẹn wọn ò kí ń sọ ní gbogbo ìgbò ẹ̀yin wòlíì ẹ̀yin pastors ẹ̀yin tẹ́ tún jù mí lọ nínú iṣẹ́ yìí wájúra wá lọ ti jàkadì kọ́ wọn ò kí ń sọ ní gbogbo ògbò nítorí wípé ẹni tẹ́ ń sọ nípa ẹ̀ òun náà ò ní dúró kí àlá ibi àti ìran ibi kó wá sí ìmúṣẹ bẹ́ẹ̀ ṣe ń sọ òun náà máa tọ àdúrà lọ àwọn tó nífẹ̀ẹ́ náà máa gbàdúrà Ọlọ́run tó fún yín wọn ó tún lè yí padà tó bá dẹ̀ wá yí padà ẹ̀yin máa wá dèèyàn yẹ̀yẹ́ so wọn kì í sọ̀rọ̀ àwọn vision yẹn wọ́n ń sọ ní gbogbo gbangba wálíà torí pé tẹ́ bá yẹ kó wá sí ìmúṣẹ ẹ máa di akọ ẹ máa di Ọlọ́run ẹ fi àìlòmínú yá fi gbáyàn so kò ní wá sí ìmúṣẹ òun ni mo ṣe sọ pé ìpàdé àwọn ẹlẹ́mìí ṣe pàtàkì ẹ lọ kọ́ ìmọ̀ àti ẹ̀kọ́ ní bó ṣe ń sọ vision àwọn vision tí wọn ò gbọ́dọ̀ sọ ní gbangba ó wà irú ẹ̀ ní tẹ́ sọ tí gbogbo yín fi ń ṣẹlẹ́yà yìí wọn ò gbọ́dọ̀ sọ torí ẹni tẹ́ sọ máa padà lọ bólódùmarè àwọn tó nífẹ̀ẹ́ sí á padà lọ kọjú sọ́lọ́run pé Ọlọ́run àwọn ti gbọ́ eléyìí o kò gbọ́dọ̀ wá sí ìmúṣẹ ẹ̀yin nìkan tẹ́ dẹ̀ ti sọ vision tẹ́ ti dákẹ́ ọ̀pọ̀lọpọ̀ yín níbi tẹ́ bá ti sọ vision tán báyìí ẹ máa jókòó pé kó wá ṣẹlẹ̀ ni ẹ̀yin gan ò ní fàdúrà àti pé Olúwa má jẹ́ dèèyàn yẹ̀yẹ́ pẹ̀lú nǹkan tí mo sọ yìí tó bá jẹ́ pé lótìtọ́ àti lódodo ni mo sọ ìwọ ọnu ẹ ló ti wá fi ara rẹ̀ hàn ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ̀yin ti sọ tí yẹn ti dákẹ́ ibi tẹ́yìn dẹ̀ sọ sígbà tẹ́ bá rí vision fẹ́mi pé mi máa kú nísìn ṣé màá wá dákẹ́ ni kí àlá tí yín má bá wá sí ìmúṣẹ èmi á bẹ̀rẹ̀ sí ni máa ṣe àdúrà kí Ọlọ́run kó da èdè aláìbí ìran bí ògbúdọ̀ ṣe mọ́ mi lára tí ò bá dẹ̀ wá sí ìmúṣẹ kò mí wípé rí vision ẹ̀yin èèyàn tó dẹ̀ mo ṣe ní kẹ́ má lọ ṣe Ọlọ́run kò mí wípé wọn ò rí gbà mí ò cover wọn o kò mí pé gbogbo wọn ni wọn ò rí bọ́ ẹni tí wọ́n rí sí òun náà ò ní dákẹ́ kí ọ̀rọ̀ yẹn kó wá sí ìmúṣẹ òun náà máa fi àdúrà àwọn tó máa irú èmi ẹmọ àdúrà tèmi ṣe ni àwọn tó máa gba àdúrà àwọn tó máa gba àwẹ̀ àwọn tó máa lọ́lé aláwo pé ṣé kò ní wá sí ìmúṣẹ so ẹ̀yin tó gbọ́ ẹ̀yin tẹ́ rí vision ìta gbangba yẹn àwọn ìran gbà yẹn wọn ò kí ń sọ síta àwọn ìran tó máa ń sọ síta ẹ jẹ́ kí n tún sọ fún yín lẹ́yìn àwọn ni ìran tó jẹ́ wípé lẹ́yìn sọ́la ó máa ṣe tẹ́ pé kò ṣeré téèyàn fẹ́ sá mọ́ kò ń ṣe àwọn ìran ọjọ́ pípẹ́ pé kí ẹrù pé nítorí máa dákẹ́ wá jẹ́ kí ìran yẹn kó ṣe mọ́ òun lára kò possible torí ẹ̀yin ìpàdé ẹlẹ́mìí àti ìsìn ẹ̀mí ó ṣe pàtàkì gbogbo ẹ̀yin wòlíì pátá àti wòlíì ẹ̀yin pásítọ̀ tẹ́ sọ̀rọ̀ yẹn síta ẹ̀ ní mọ̀ gbogbo ẹnu ni mo fi sọ ní ìmọ̀ bọ́n ṣe ń gbé ìran kalẹ̀ ní mọ̀ ẹ̀yin lẹ yẹ̀yẹ́ ara yín ẹ̀yin lẹ dójú ti ara yín ẹ̀yin lẹ kò jẹ́ ṣe pé bóyá Ọlọ́run ò lò yín bọ́ ní ìmọ̀ tó bọ́n ṣe ń gbé ìran kalẹ̀ and I wonder àwọn ẹlẹ́mìí tó ń dìde lábẹ́ yín àwọn ẹlẹ́mìí tó ń dìde lábẹ́ yín mi mọ̀ ìmọ̀ tẹ́ fẹ́ fún wọn nígbà tẹ́yìn tẹ́ jẹ́ olórí wọn gan tẹ́ ń sọ ìran gbà ò bẹ́ẹ̀ yẹn ní gbogbo ayé ní ibi tó yẹ pé àwọn ẹlẹ́yẹ wà àwọn àjẹ́ wà àwọn oṣó wà
àwọn kìnìún wà, àwọn tó máa ń fi orí rìn lọ́sàn gangan wà. Ẹ rántí nígbà tí ibẹ̀ ẹnìkan kú, ṣé Solomon ní tí Ọlọ́run fún àjẹláyè láti lọ pe ẹlẹ́dàá ìjáde. Àwọn ilé àwọn kíní náà ní agbára tiwọn, wọ́n lágbára tiwọn. Mo sọ fún pé Balógun Pàṣà náà lágbára tiẹ̀. Ẹ ní ìmọ̀ tó bọ́ ṣe, òun ló jẹ́ kí gbogbo yín kó fi di rọ́dọ̀rọ̀dọ̀. Irú àwọn vision yẹn next time wọn kì í sọ síta ní gbogbo ayé, níbi tí oríṣiríṣi ẹ̀mí kúrékùrè, àwọn ẹ̀mí oríṣiríṣi, àwọn ẹ̀mí tó ní agbára gidi wà, àwọn ẹ̀mí idán, àwọn ẹ̀mí tó lè yí nǹkan padà, níbi tí àwọn tó tún lágbára ju ẹ̀yin tẹ́ sọ vision yẹn gan wà, tó lè fi àdúrà yí gbogbo wákàtí yẹn padà, níbi tí àwọn babaláwo àwọn oríṣiríṣi wà. Wọn kì í sọ̀rọ̀ àwọn vision yẹn níta. Vision tó jẹ́ pé tẹ́ bá sọ nísinsìnyí bí ọ̀la ni, bóyá ó ń lọ síbì kan lọ́la, ẹ jẹ́ sọ irú àwọn vision tó máa ń sọ fún yín. Ó ń lọ síbì kan lọ́la, Olúwa ní pé kó má lọ, ó gbọ́dọ̀ lọ. Ẹ tún ní máa sọ pé tó o bá lọ ìkọ̀kọ̀ lè ṣẹlẹ̀ sí ẹ, torí pé ó ṣeé ṣe kó lọ gba àdúrà, kó lọ ń dé gbọ́ tiẹ̀ kó mú ibi yẹn kúrò. Ẹ̀yin máa donírọ́, ẹ máa put nine ọ̀rọ̀ yín sí pé Olúwa ní kó o má lọ, ò dẹ̀ gbọ́dọ̀ lọ ní. Torí ẹ lè ní Olúwa ní tó o bá lọ nǹkan kan máa ṣẹlẹ̀. Tẹ́ bá ti sọ nǹkan tó máa ṣẹlẹ̀ fún, ó ṣeé ṣe kó má ṣẹlẹ̀ mọ́. Á dẹ̀ lọ, kíní yẹn ò dẹ̀ ní ṣẹlẹ̀ mọ́. Àyà wa donírọ́, kò dẹ̀ ṣe pé onírọ́ ni yín, kò ṣe pé bóyá ẹ rí vision yẹn, ṣùgbọ́n ẹ ti fi àyè sílẹ̀ kí wọ́n káwọn náà lọ fi àdúrà yí bí Èsíkáyà ṣe fi àdúrà yí ìpín ẹ̀ padà, especially tí ò bá tó àsìkò ẹ̀. Ẹ lọ wá ìmọ̀ dáadáa, ẹ mójú kúrò lọ́rọ̀ tèmi. Mo ti rí wòlíì kan, Ọlọ́run yọ wòlíì yẹn tí ò sí lára wọn tó sọ vision. Ó bú mi dáadáa ní time 3 sọmi, ó máa ń jókòó sínú mọ́tò báyìí, òun náà lóun máa ń sọ vision báyìí. Mo rí wọ́n expect kó jíjọ́ tó bá lóun sọ vision. Ó bú mi dáadáa nígbà yẹn, gbogbo àwọn ìwà tẹ́tí ẹ̀ tún wù ń gbà yẹn. Mo kàn wò ní ẹni tó bá jẹ́ òjíṣẹ́ Ọlọ́run dídí kì í condemn, kò ń condemn even kò rí aṣẹ́wó. Ẹ máa kọ́ṣe Jésù tẹ́lẹ̀ ń tẹ̀lé, ẹ kọ́ àríkọ́ṣe lọ́dọ̀ ẹ̀. Wọ́n mú obìnrin panṣágà wá, ó ní ẹnikẹ́ni tó bá mọ̀ wípé wo kì í ṣe ẹlẹ́ṣẹ̀, ó ní kó ju òkò àkọ́kọ́. Ẹ̀yin wòlíì òde òní, ẹ̀yin máa ń sọ òkò pa fún ẹlẹ́ṣẹ̀ ni. Jésù tẹ̀lé gan ni ẹni tí kì bá ṣe ẹlẹ́ṣẹ̀ kó ju òkò àkọ́kọ́. Ẹ̀yin máa ń sọ òkò, ẹ máa ju òkò pa fún ẹlẹ́ṣẹ̀ ni. Gbogbo nǹkan tó ṣe ń gbà yẹn, ẹ̀yin wòlíì náà tún dá sí ẹ tún bú mi. Mi ò tiẹ̀ rí àríkànṣe kínkín ní báyìí tí mo lè rí lára yín. Àánú yín kàn ń ṣe mí ni. Gbogbo bó ṣe ń fi ọ̀pọ̀lọpọ̀ yín ṣe lẹ́yìn àsì, mo rí pé ibi tí ìmọ̀ yín tó, èmi Olúyinká gan ọ̀gá yín ni mo jẹ́ nínú sáìdì ẹ̀mí yẹn. Torí èmi ò ẹ̀rí mo tún ṣe ń lecture yín pé wọ́n ń sọ vision bẹ́ẹ̀ yẹn. Àwọn vision yẹn wọ́n ń ṣe. Ẹ má máa fojú di àwọn èèyàn. Ẹ bá àràṣẹ́wó kẹrẹ́ anything. Ọlọ́run ò wá nítorí ẹni tí ó mọ̀, nítorí àwọn ẹlẹ́ṣẹ̀ báyìí lọ́lọ́run ṣe wá. Ẹ̀mí ìrònúpìwàdà ni kẹ́ máa gbà fún, ẹ má máa condemn. Anyway, ẹ jẹ́ kí n fi ẹ̀yin èèyàn mo bẹ̀ yín torí Ọlọ́run, ẹ fi àwọn wòlíì sílẹ̀. Ẹ má tara wọn dẹ́ṣẹ̀. Ẹ fà àwọn pastors sílẹ̀. Ẹ má tara wọn ṣe Ọlọ́run. Kì í ṣe wípé ńgbà míì bóyá wọn ò rí vision. Ìmọ̀ ni ò tó. Torí wípé Ọlọ́run lọ́ba tó ń pa bidà tó ń sọ bí dire. Ó lè pa ibi yẹn dà láàárín ìgbà tó ń sọ títí dìgbà tó yẹ kó ṣẹlẹ̀. Ìyẹn ò wá mí wípé wọn ò nímọ̀ tó pé kò yẹ kán sọ ni. So ẹ jọ̀ọ́, ẹ fi wọ́n sílẹ̀, kẹ́ má tún lọ tara wọn dẹ́ṣẹ̀ sí Ọlọ́run ọba. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Yinka Tnt. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀n ní ògo ẹ̀, what drive ẹ̀wọ̀n fulfilment, what drive ẹ̀wọ̀n bí tó bá lọ, ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv, driving you around the world.